Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí onílé, mo kí àlejò. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáyé. Yóò dára fún wa o. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń fòótọ́ ọ̀nú jáwé. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń fòótọ́ ọ̀nú wagbò. Ẹ̀yin tẹ́ ń jáwé àánú, ẹ̀yin ni mo kí o. Mi ò kẹ́yìn tẹ́ ń jáwé ẹ̀jẹ̀ o. Ẹ fi ewé ẹ̀jẹ̀ lẹ̀, ẹ yé jáwé ẹ̀jẹ̀ mọ́. Ewé àánú ni ẹ já máa já. Mo fẹ́ kọ́ wa ní gbogbo lè ṣe. Gbogbo lè ṣe yìí, èkejì aporó ni. Gbogbo lè ṣe yìí àwọn bàbá wa máa ṣe kalẹ̀. Níbi tí gbogbo lè ṣe yìí wúlò dé, Ọlọ́run má jẹ́ ká rí àìda. Tí rọpárọsẹ̀ bá kọ́kọ́ kí ni gbàù tó ẹsẹ̀ mú, ẹ lo iṣẹ́ yìí fún àrọ́ dẹ̀ yọ padà. Iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ ẹ gbọ́. Iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ yìí, rọpárọsẹ̀ ó mú yàn nísinsìnyí o, ẹ lò ó fún ara rẹ̀ ó padà. Àbí àbìlù kan ló rọ́lù yàn, ayé a máa ṣàyàn ní àbìlù. Ẹ mọ̀ wọ́n pè ní àbìlù, àṣàsí ni. Àṣàsí ni tí lera gbà tó bá ti ṣẹ́wó, ẹ sáré gbé lura. Àwọn àgbàlagbà a máa lò ó fáwọn ọmọ ní ìdákúrekú. Ẹ mọ̀ tó mọ ìdákúrekú, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní jẹ́bẹ́ ni wọ́n pè ní ìdákúrekú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Báwo ni wọ́n ti ṣe? Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ bá mi jẹ́ ewé ewúro, ẹ má rà á lọ́jà. Ẹ jẹ́ akọ́pọ̀. Ewé yánrin, ẹ tú tegbòtegbò, ẹ fọ̀ ọ́ nù, ẹ dà wọ́n náà sódó. Tó jẹ́ yánrin tòòjọ́. Ewé ìmí esú, ẹ wú tegbòtegbò, ẹ fọ̀ ọ́ nù dáadáa, ẹ dà wọ́n náà sínú odó. Ẹ wá tọ́jú fùfú olókun, yóò fẹ̀ tó báyìí. Yóò fẹ̀ tó báyìí. Yóò fẹ̀ tó báyìí. Ẹ lọ̀, ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Jíńjà funfun, jíńjà pupa. Èwo ni jíńjà funfun? Àbí èwo ni jíńjà pupa? Èwo ni funfun? Atalẹ̀ pupa, atalẹ̀ funfun. Èwo ni pupa? Èwo ni funfun? Jíńjà funfun tí jẹ́ atalẹ̀, òun lọ́pọ̀lọpọ̀ dámọ̀. Èyí táwọn àgbàlagbà ń pè ní jíńjà pupa, òun ni tùmẹ́ríìkì. Tùmẹ́ríìkì òun ni jẹ́ jíńjà pupa. Ẹ gún gbogbo ẹ̀ pọ̀. Ẹ wá fún omi rẹ̀. Ẹ fún omi rẹ̀, omi tó jáde lára gbogbo ẹ fún. Ẹ bá ti wá fún omi rẹ̀ tán, fùfú olókun tẹ́ ti lọ kalẹ̀, ẹ dà á sí. Ẹ wá da iṣẹ́ ìṣọ́nà méjì. Ẹ da ìdá kan sínú ọsàn wẹ́wẹ́. Ẹ da ìdá kejì sínú oyin. Tó bá jẹ́ pé ẹni tí rọpárọsẹ̀ sáré mú ni, èyí tó jẹ́ ọlọ́sàn wẹ́wẹ́ ilẹ̀ lò. Tàbí ẹ fura pé àárẹ̀ tí ń ṣe yìí ń wá, ń lọ, ń wá, ń lọ. Tó bá jẹ́ pé ayé fi ń sani wò, torí pé nígbà míì ọ̀pọ̀lọpọ̀ kì í sára. A máa pe nǹkan míì ní màléríà.
yọ wá yọ sàníwò ọkàn ṣàdédé jí láàárọ̀ ọjọ́ kejì apá wúwo láti gbé ara wúwo láti gbé wọ́n máa ya fámásì káàkiri ní gbogbo ìgbà orewéréwé kò yí ọ ó lo oògùn bá títí kọ̀ lọ lohun tí mo wí yìí ó sun oògùn ara burúkú dànù ó ya àṣàsí dànù afẹ́fẹ́ burúkú yóò kú lára rẹ̀ ohun tí mo wí yìí lọ dán o ó dúpẹ́ fọlọ́run tí wọ́n bá sa owó yìí ọba jẹ́ sórí ìtọ́wànú yín a máa fi lo ògì níyàlẹ́ta àwọn èèyàn ọmọ àsìkò tí wọ́n ń pè níyàlẹ́ta ìyálẹ̀ta bẹ̀rẹ̀ láti aago 9 àbọ̀ àárọ̀ títí dọwọ́ aago 11 aago 12 lọ́sàn ti bẹ̀rẹ̀ ọ̀sán gánrígánrí aago kan ni ṣaago kan àbọ̀ ẹ gbọ́ mi èèyàn máa ẹ̀yin àgbàlagbà ẹ ṣe kalẹ̀ torí àwọn ọmọ yín gbogbo ohun tá a kà kalẹ̀ yín nìṣe ìlú lọ́nà yín ẹ tí ì ná 5,000 kọ̀nà yín ní sẹ́ẹ̀mì ń ta kà kalẹ̀ ẹ kàn ṣe é gbé kalẹ̀ pé gbogbo lè ṣe kì í ṣoògùn owó oògùn àrùn lọ́jà ju oògùn àrùn ju oògùn owó lọ ebí àlàáfíà bá ń bẹ lára rẹ lọ patí lọ́ọ́ máa lọ náwó fẹ́lẹ́rẹ́ ojú a máa ti owó kójú a máa ti àlàáfíà ara ni tójú bá ti ta àlàáfíà ara sàárè lókù èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà ṣe rí láti ọmọ ọwọ́ lọ olóyin ni ẹ máa lò fún wọn olóyin yẹn òun ni ẹ máa lò fún wọn díẹ̀díẹ̀ ẹ máa bá wọn fi inú kókó gbóná láti gba bí síbí mélòó kan ó ti tó ṣe rí àgbàlagbà abara wò kò tí nǹkan tètè jẹ́ lára ẹ̀ tọ́lọ́sàn wẹ́wẹ́ ẹ̀ ní kẹ́ máa lò ìwọ tó bá rí i pé o ní àrùn ọgbẹ́nú tó lóyìn yẹn ni o máa lò ọjẹ́ pọ̀ orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà tí mo fẹ́ fi kalẹ̀ yìí ó wà fún irúfẹ́ èèyàn mẹ́rin kì í ṣe fún gbogbo èèyàn o ìwọ tó fẹ́ béèrè ọ̀rọ̀ nípa ìrìn àjò ayé rẹ̀ ìwọ ló wà fún ó sì sanwó ìwọ tó fẹ́ wọnú yàrá àṣírí private group lórí WhatsApp ó wà fún o lè pè mí fún ó sanwó wọbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 sefa ni 5,000 naira ni ṣùgbọ́n ní o ti di 10,000 o ti di dí mi ẹ̀ ń tẹ̀lé mi irúfẹ́ èèyàn kẹta òun ni kó jẹ́ pé àwọn iṣẹ́ tá a ti ṣe sílẹ̀ bóyá fẹ́ rà ó torí ẹ̀ pè mí tí bá ń bẹ ńlẹ̀ irú èyí tí ń bẹ ńlẹ̀ ní Kòtónú ló wà àwọn míì náà wà ní Nàìjíríà ń bí Àtúndé Ìyọ́nú Àpòrú Ọ̀fà ó wà ńlẹ̀ ẹ̀gbọ́n Tùràrí náà wà ní Nàìjíríà ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ rárá ẹ̀gbọ́n ọṣẹ wa ní Kútọ́nù 20,000 sefa ní tí ṣe fẹ́ mi wọ́n tó bára méjì trant mi ní 30,000 sefa ní price ti Nàìjíríà papọ̀ mọ́ ti Benin ṣùgbọ́n láti Benin lọ price kan náà ni kódà ti Abidjan tí èdè Gabon tí èdè Burkina tí èdè Niger tí èdè Liberia bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Malabo ní Guinea ní lọ ìkan náà ni ẹ gbọ́ wọ́n tó ọba ti sínú àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin má torí ẹ̀ pè mí rárá nọ́mbà mi ò sí fún ẹ iṣẹ́ kan mo rí tẹ́ ẹ fi sílẹ̀ ẹ lẹ́àjà ẹjọ́ ń bo láti má torí má pè mí ìní dán lóhùn ìlú tí ò sófin ẹ̀sìn símbó ẹ̀sìn símbẹ́ ẹ ti gbọ́ o ọyá mo nọ́mbà yìí mo ọ̀dọ̀ +234 80 3298 3298 +234 80 3298 3298 nọ́mbà náà lẹ́ ń wò lójú fídíò yìí
Your phone number kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Nọ́mbà méjèèjì yẹn hotline mi ni, méjèèjì ló wà ní WhatsApp. Jẹ́ fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 òun ni lójú fídíò yìí +22954651928. Jẹ́ fún ọ ní kan ìkejì rẹ̀ sí +22954651929 +22954651929. Nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire ìkan nínú rẹ̀ tẹ́ ń wò ní sàlẹ̀sàlẹ̀ yìí. Tọ́ níbo lọ́dọ̀ mi ní orílẹ̀-èdè Benin dígà kan ni bí Túndé Motors bí ẹ̀yìn ọjà Túndé Motors ní dígà kan ìbẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ mi. Lágbára Ọlọ́run bá bẹ rí ọ̀sẹ̀ kan àbọ̀ tó wà lórílẹ̀-èdè Benin yẹ wá kò ní yẹ ẹlẹ́ ire o ire kàbìtì. Tí fídíò yìí bá tì ọ́ lọ́wọ́ tó bá dé mọ́lẹ̀ kò ní jẹ́ fún ọ. Mo fi ilẹ̀ ní sàárà ni ìyọ́kù mo kà á tó pé kó lè jẹ́ àǹfààní fún gbogbo ọmọ ayé ni kì í ṣe pé torí tiẹ̀ torí gbogbo èèyàn. Tó bá ti wá dọ́wọ́ ọ̀wọ́ náà torí pé ọ̀fẹ́ lọ gbà á ìwọ náà ó kéré tán èèyàn 20 tàbí èèyàn 10 bó bá ti fẹ́ kọ́ lọ́wọ́n ọkẹ́ ọ tó bẹ́ẹ̀ ni wọ́n ní òsì kẹ́yìn tó ọwọ́ ara àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run. Gbogbo bí taaró kan rí sí gbogbo bí taaró kan rí sí Ọlọ́run ọlọ́jọ́ òní o pẹ̀lú ilẹ̀ tọ́mọ yìí fóore àìròtẹ́lẹ̀ lóore dùnú kó fi yálé gbogbo wa àmín ire o.